Ẹ máa tún kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ fi ń náǹfààní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ jẹ́ ń gbà wá lámọ̀ràn kan. Bó bá náà ò bẹ̀rù ìbọn tó bẹ̀rù àdá, dákun ọ̀rẹ́ mi, bẹ̀rù àkóbá o. Àkóbá gáfárà, wọn ò ní kó bá wa. Àwa náà ò ní kó bá yàn láṣẹ Elédùmarè. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè. Lágbára Ọlọ́run, ẹ ní kábàámọ̀ ń gbé ayé yín o. Ohun gbogbo tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Ẹ̀yin tẹ́ wà lájò, ẹ kórè oko délé. Ẹ̀yin tẹ́ sì wà nílé pẹ̀lú, lágbára ọba òkè. Gbogbo yín náà ẹ kórè ilé, ẹ kò délé lágbára ọba mi òkè. Olúṣọlá Ṣọlá ló kọ mi rìn lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ará akéni mímọ̀ jó méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ mi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ bá wa like, ẹ comment, ẹ share. Ẹ jẹ́ kí á mọ̀ wípé ẹ ń wò wá. Nítorí wípé ìlọsíwájú ilẹ̀ Yorùbá kò jẹ wá lógún pọ̀. Òun náà ló fà á tó jẹ́ pé gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọlẹ̀ Yorùbá, ọmọ kóòtù òjìrè, àní dákẹ́, bẹ́ẹ̀ la sì ní sinmi lórí rẹ̀. Kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí, ẹ kọ́kọ́ wo fọ́nrán fídíò yìí náà. Wíwá ta wá lónìí, ọmọ wa lé ni wá, torí pé asá ọ̀nà ó jẹ́ ọmọ Ọ̀ọ̀ni tí ó sì jẹ́ wípé orí tí wọ́n tún yàtọ̀ sí gbogbo ọba Yorùbá tó kù, torí tí gbogbo ọba máa sọ fún wa ní Ifẹ̀ náà làwọn ti kúrò, bọ̀ tí wọ́n tún yàtọ̀. Àwa kúrò gẹ́gẹ́ bí ọmọ ọba nílé Ifẹ̀ tí a sì máa gbọ́lé bá ti kúrò. Láti ìgbà tá a sì ti kúrò, a lè ṣe ká wọ́n padà wá bí. Tí a bá fẹ́ jọba, dandan ni ká wá bí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà tí mo wá bí gbẹ̀yìn, mo wá gẹ́gẹ́ bí ọmọ oyè. Ṣùgbọ́n lónìí, Ọlọ́run ṣe mo wá gẹ́gẹ́ bí ọba aládé. Kábíyèsí tẹ́ gbóhùn wọn yẹn, àwọn náà ni kábíyèsí Àṣàọ̀nì ti ọ̀rá ìgbómìnà èèyàn ọba Johnson Adékànmí Àbíkóyè. Níbi tí bí ọjọ́ mélòó kan sẹ́yìn, kábíyèsí yìí ìròyìn gbé jáde. Ẹ mọ bí wọ́n ṣe kọ́kọ́ ṣe àpọ́nlé kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀. Òun ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lónìí. Wọ́n ní àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà and permanent chairman of the Southwest Traditional Councils of Nigeria, Ọọ̀ni Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì CFR. Ní kòpẹ́kòpẹ́ yìí, nígbà tí kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ èèyàn ọba Ghandi Àfọlábí, tí wọ́n sọ wípé he make mention of imperial majesty. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn lọ́balọ́ba tí wọ́n wà l'Ógbómọ̀ṣọ́, tí wọ́n sọ pé àwọn kan wọn ò foríbalẹ̀, àbí wípé wọn ò gbà wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni olórí ọba ní ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn. Wípé ìjọba fúnra wọn sì rèé, wọ́n ti pín imperial majesty mẹ́ta la ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí àwọn náà sì wà láàrin àwọn imperial majesty yìí. Ọ̀rọ̀ tí bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Àfọlábí tí wọ́n sọ yìí, ó bẹ̀rẹ̀ sí ní fayánpọnyánrin láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé báwo ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣé máa pera wọn ní imperial majesty, wípé wọn kì í ṣe imperial majesty. Ọ̀rọ̀ yìí ìwọ̀n ń dun ní pọ̀ tó jẹ́ pé kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ò kí ń fògbọ̀nà lọ́dọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ báyìí. Bàbá sọ̀rọ̀ síwájú, tá a sọ̀rọ̀ sósì, tá a sọ̀rọ̀ lọ, tá a sọ̀rọ̀ bọ̀, àwọn ọmọ Ọ̀yọ́ fèsì lé lórí.
kó tún jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ imperial majesty yìí, wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lénìí yìí. Ibi tí mo tún lọ lénìí rèé, níbi tí kábíyèsí ọba Adékànmí yìí ti Ọ̀rá Ìgbómìnà, ṣe rí bí wọ́n ṣe ṣe àkàwé kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀, bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe mọ̀ tá a dáyé bá a. Ṣùgbọ́n ṣàìdédé tí ó wá yí padà lọ́dọ̀ àwọn lọ́balọ́ba míì, òun ni ò wá yé wa sí. A ti mọ̀ wípé imperial majesty mẹ́ta tí wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọba Aláàfin Ọ̀yọ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí ọba Olúbàdàn tìlú Ìbàdàn. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n pín the chairman councils of ọba ni wọ́n fẹnu kò wípé kí wọ́n máa pín jẹ láàrin wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí kábíyèsí ọba Johnson Adékànmí tí wọ́n wá sọ yìí, tí wọ́n pe kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ ní permanent chairman of the Southwest Traditional Councils of Nigeria, àfàìmọ̀ kó mà tún wá dá yánpọnyánrin mí ilẹ̀ báyìí láàrin kóòtù ọmọ òjìrè pátápátá láàrin ilẹ̀ Yorùbá. Nítorí pé kó tó di àsìkò yìí, gbogbo wa gbà bẹ́ẹ̀, lásìkò tí ọba Aláàfin Ọ̀yọ́ wá jẹ, òun ni yánpọnyánrin yìí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ wípé láéláé kò rí bẹ́ẹ̀ o, lọ́tún kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí àwọn ọba, lára àwọn ọba tí wọ́n jẹ́ ọba gbòógì tọ́wọ́n fúnra ara wọn bá lè máa sọ̀rọ̀ gbólóhùn yìí, tí wọ́n mọ̀ wípé béèyàn bá máa jọba ńlẹ̀ Yorùbá, lára àwọn ojúṣe tí ó máa ṣe nínú ìpèbí, wọ́n á mọ̀ tán tí ó so ilẹ̀ yẹn papọ̀. Ẹ rí lára nǹkan tí kábíyèsí ọba Adékànmí tí wọ́n sọ wípé gbogbo Yorùbá gbà wípé orírun ilẹ̀ Yorùbá òun náà ní Ilé Ifẹ̀, ṣùgbọ́n àwọn gbà wípé ilé títọ̀dọ̀ tiwọn òun ní Ilé Ifẹ̀. Ẹ wo àṣà àti ìṣe tiwọn lọ́dọ̀ wọn bẹ̀ kí wọ́n tó jọba, gbogbo wọn gbọ́dọ̀ gbogbo mòye pátápátá gbọ́dọ̀ wá sí Ilé Ifẹ̀. Bí wọ́n bá jọba tán, wọ́n tún wá padà wá sí Ilé Ifẹ̀. Yàtọ̀ sí àwọn lọ́balọ́ba tó wà lábẹ́ Ilé Ifẹ̀, àkàìmọye àwọn ọba, yàtọ̀ sí àwọn lọ́balọ́ba tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àkàìmọye àwọn ọba ló jẹ́ wípé ọba Ọọ̀ni Ilé Ifẹ̀ ló gbadélé wọn lórí. Ibi wà tó jẹ́ pé wọ́n fi ṣàpọ́nlé fún ọba tí wọ́n fi pé kábíyèsí wà lórí ìjókòó, ẹ jẹ́ kí kábíyèsí ṣe ìgbádílé ọba lórí. Àwọn míín sì wà tó jẹ́ wípé àṣà àti ojúṣe ni nílẹ̀ kóòtù òjìrè. Ọ̀rọ̀ imperial majesty ló tún fẹ́ dá yánpọnyánrin ńlẹ̀ báyìí. Ṣá máa sọ wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọn bàbá òun tí wọ́n sọ ni. Ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan nígbà tí wọ́n máa fi kábíyèsí ọba Òwúadé tí wọ́n máa fi wọ́n jọba Aláàfin Ọ̀yọ́. Lára àwọn ìkéde pàtàkì tí wọ́n gbé jáde wípé for everybody o, most especially àwọn tí wọ́n jẹ́ akọ̀ròyìn bíi tiwa báyìí o, tí ẹ bá máa àdírẹ́sì kábíyèsí o, you can't address kábíyèsí as his royal majesty rárá o, his imperial majesty là á àdírẹ́sì wọn. Ẹnu tí wọ́n ń kún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n gbé sórí. Ẹja gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ibi tí a ti ń bára wá fà lọ́tún lósì wípé kì í ṣe ibi tá a ti ṣẹ̀ wá gangan, òun ní Ilé Ifẹ̀. Wípé oníkálukú dá dúró tiẹ̀ ní. Òun ni mo tún fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́nu kábíyèsí yìí o. Àmọ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa táwọn tún kọ bí ara sí, onípé kábíyèsí yìí tún rán wa létí wípé Ọọ̀ni Ilé Ifẹ̀ òun ni chairman fún gbogbo lọ́balọ́ba ní ilẹ̀ Káàárọ̀-o-jíire pátápátá, tí wọ́n sì ń ṣojú gbogbo lọ́balọ́ba ń bẹ̀. Ṣẹ́ni fọ́nrán fídíò yìí, kábíyèsí wà lórí ìjókòó, àwọn lọ́balọ́ba àbí ìtókò, kábíyèsí orílẹ̀ gbọ́n, àròlé Ọbàtálá, àwọn náà wà níbẹ̀ níbi àpèjẹ tó pa gbogbo wọn papọ̀ yìí. Àkíyèsí tí mo sì fẹ́ pe gbogbo wa sí ni wípé gone are the days tó jẹ́ wípé aráàlú yìí ń dá sọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin lọ́balọ́ba. Àwọn aráàlú yìí náà la sì ń fa
ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Mo pé mo ti sọ nínú fọ́nrán fídíò mi kan sẹ́yìn táwọn èèyàn dá sí ọ̀pọ̀lọpọ̀ mi ẹlòmíì ń pè mí bẹ́ẹ̀ ni ẹnu wa ló ní ọ̀tẹ̀ kú sí bàbá rí èèyàn kan tá à ń jẹ lábẹ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí amọ̀rú orí tá a kọ fún un tá a sọ wípé ìwọ láyé ń jẹ báyìí lọ́wọ́ báyìí àwọn tó kù ayé ò yẹ wọ́n o àmọ́ àwọn tó kù ṣùgbọ́n torí pé a ò rí jẹ lábẹ́ àwọn tó kù a sì bẹ̀rẹ̀ sí ní ṣèbàjẹ́ àwọn ẹ̀ tó kù ẹ̀sìn bọ́ wá àwọn èèyàn náà láti bá a nítorí ẹ̀ lọ́ ṣe sọ pé àwọn fẹ́lẹ́bọ náà jẹ́ àríkùn àṣebi gbogbo wa pátá náà láṣebi bílẹ̀ bá dá ojú bá pàfé ẹ̀yẹn jẹ́ kí kó rú dọ̀sán ṣe bọ́sán ní dòru ẹ̀yẹn jẹ́ kó rú ó dọ̀sán kẹwàá wo ohun tí ó ṣẹlẹ̀ kẹwàá wo ibi tẹ́ ẹ ti bẹ́ lò míì láàrin ọ̀gànjọ́ òru àwọn tẹ́ ẹ ń pọ́nlé àwọn tẹ́ ẹ ń gbé gẹ̀gẹ̀ kẹ́rí ibi tẹ́ ẹ ti bá wọn. Màá play fọ́nrán fídíò yẹn fún yín débi pé ẹ gbọ́ lẹ́ẹ̀kúnrẹ́rẹ́ kẹ́sì di gbólóhùn tí kábíyèsí tán fúnra ara wọn sọ. Ẹ dàgbà òkùtàn ẹ gbogbológbò ọlọ́jà ẹ di olùwò tí ó lo ìlú ìgbó túẹ́túẹ́túẹ́túẹ́ ẹ kó wa jẹ̀pẹ́ o ẹ ṣe ọba ajẹ́kù pẹ́ o àyè yín kò ní ṣòfò àti rí yín bá àmọ́ rí yín bá ni o gbogbo ogun ọ̀tá níwá lẹ́yìn lọ́tún lọ́sì àwọn ọmọlẹ́ ọba yín ṣe o àwọn ọmọlẹ́ ó ṣẹ́gun fún yín o Elédùmarè ọba kọ́dáyé ọba àṣẹ̀dáhùn abayín ṣẹ́gun o ẹ ṣẹ́gun ọ̀tá ẹ̀rẹ́ yóò bù gbọgbọgbọ báyìí lọ́wọ́ yín lọ́jọ́ orí lọ ẹ yọjú gbogbo ọ̀tá yín lọ. Mo kí gbogbo ọba aládé tó wà nídòókò kábíyèsí olúfọ́n àròlé ọbàtálá kábíyèsí ọlọ́bàlé kábíyèsí arábìjì kábíyèsí ọlọ́rọ̀lúwọ̀ kábíyèsí alága àti gbogbo orí adé tó kù pátápátá àti ọrùn lẹ̀kẹ̀ mo kí yín o ẹkú ọdún tí bàbá Ọọ̀ni. Wíwá ta wá lónìí ọmọ wa lé ni wá torí pé asá ọ̀nà ó jẹ́ ọmọ Ọọ̀ni tí ó sì jẹ́ wípé orí tí wọ́n tún yàtọ̀ sí gbogbo ọba ní òkúta tó kù torí tí gbogbo ọba máa sọ fún wa ní ìfẹ́ náà làwọn ti kúrò bó ti wá tún yàtọ̀ àwa kúrò gẹ́gẹ́ bí ọmọ ọba nílé Ifẹ̀ tí a sì máa gbọ́lé tá a sì kúrò láti gbà tá a sì ti kúrò a lè ṣe káwọn padà wá bí tí a bá fẹ́ jọba dandan ní ká wá bí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà tí mo wá bí gbẹ̀yìn mo wá gẹ́gẹ́ bí ọmọ oyè ṣùgbọ́n lónìí Ọlọ́run ṣe mo wá gẹ́gẹ́ bí ọba aládé kí. Ohun tí mo fẹ́ kẹ́ jẹ́ àgbà òun náà ni wípé kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ wọ́n dúró tí wọn gẹ́gẹ́ bí aṣojú àti olórí fún gbogbo lọ́balọ́ba pátápátá. I'm not the one that said it. Àwọn lọ́balọ́ba náà ni wọ́n sọ bẹ́ẹ̀. Kò sọ́gbọ́n tí ìlú bá ti ní ojú méjì àwọn kan tò sẹ́yìn kan àwọn kan tò sẹ́yìn kan. Báwo ni ọ̀rọ̀ tí kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ imperial majesty tí wọ́n sọ báwo ló tún fi fa rògbòdìyàn báyìí? Òun ló ṣe jẹ́ kémi lọ mú ìròyìn eléyìí wá lápá bíbá ẹ̀ wípé tẹ́ bá wá ń sọ yẹn ókè kí wá ní ká sọ ọ̀rọ̀ lórí nǹkan tí kábíyèsí ọba Johnson Adékànmí Abíkóyè tí wọ́n sọ wípé àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà yìí kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ àwọn ni permanent permanent chairman of the Southwest Traditional Councils of Nigeria. Ẹ wo fọ́nrán fídíò yìí síwájú sí i. Gbogbo àwọn ọmọ kóòtù òjìrè pátápátá ẹ̀já jáwọ́ nínú ọ̀tẹ̀. Tá a bá jáwọ́ nínú ọ̀tẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí á dohun ìgbàgbé
how do one fi sẹ́yìn tí egun fi sọ and the kábíyèsí within themselves ń tọ́ bá rí tó ń fa yánpọnyánni láàrin àwọn fúnra ara wọn they will sort it among themselves débi wípé àwọn aráàlú ò ní wá máa fẹnu sí i kò ní kàn wá bí ọba ìlú mi bá ń jà ó ti di wípé àfikèmí náà fẹnu mi sí the reason is this nítorí pé ìjà tí bá ń ṣẹlẹ̀ ẹ̀bí yánpọnyánni tí bá ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba kò bò mọ́ ó ti ń jáde sí gbangba òun náà ló fi fà á táwọn ìlú sí ìlú wọn máa jáde sọ̀rọ̀ àwọn aráàlú Ọ̀yọ́ ẹjẹ́ akọ ìní ilẹ̀ o tó bá pẹ́ tó bá yá àwọn aráàlú Ilé-Ifẹ̀ àwọn náà dìde mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń ta bá ọ̀dọ̀ àwọn Ògbómọ̀ṣọ́ báyìí wípé kí ọba wọn máa pera wọn ní imperial majesty ìpè wọn pera wọn ní imperial majesty nítorí pé Aláàfin Ọ̀yọ́ ṣe imperial majesty wọ́n ti sọ pé bóyá kábíyèsí fẹ́ máa fi ra wọn wí Aláàfin Ọ̀yọ́ oníkálukú sì ni ọba àti olórí lágbègbè tiẹ̀ pé ìgbàgbọ́ gbogbo wa ni wípé Ilé-Ifẹ̀ níbi Yorùbá ti ṣẹ̀ wá kódà ìgbàgbọ́ Yorùbá ni wípé ibi tá a kọ́kọ́ dá láyé Ilé-Ifẹ̀ ni before the existence of Bible wípé God created heaven and earth Ọlọ́run dá òun àti ayé sì kọ́kọ́ dá Abraham àti Éfà ó ní nǹkan tá a máa ń pè ní àtẹ̀wọ̀nrọ̀ ẹ̀yin ò rí àwòrán ẹni tó tẹ̀wọ̀n rọ̀ tó mú àkùkọ dání pẹ̀lú ìkarahun ìgbín àti iyẹ̀pẹ̀ nínú ẹ̀ á ṣàgbọ́n nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ Yorùbá nígbà tá à ń study tí à ń ṣe Yorùbá kó tẹ̀ ṣe ká má sọ pé à ń study nígbà tá à ń ṣe Yorùbá láti primary school àti secondary school ó wà lára ìtàn tí wọ́n fi kọ́ wa. ẹ jẹ́ ń dalé bẹ̀ ní àsìkò yìí ṣùgbọ́n káwọn ọmọ Yorùbá ká dà èmi kúkú máa ń bẹ̀ ń gbogbo ìgbà. Some people will still come to my comment section láti sọ̀rọ̀ sí mi pé ohun tí mo ń sọ kìnìkan à ń sọ eléyìí láti fi pè wá ṣàkíyèsí fún gbogbo ọmọlẹ̀ kóòtù òjìrè pátápátá láti lè fi jẹ́ ká mọ nǹkan tá a ṣe tí yóò mú ìrẹ́pọ̀ ìlọsíwájú dé bá wa ní ilẹ̀ Yorùbá. Olúṣọlá ló kọ mi Òyìnlẹ́kàn ló kọ bàbá olómi ọgbọ́n lòun yàn pè mí ọmọ aráàlú akéde ní ìmọ̀jẹ́ méjì ọ̀rẹ́ rẹ̀ ní sinmi ẹ̀kọ́ kí n sinmi láìláì lápàdé ó dàbọ̀.